sí kíní kan tó dáa jù àwọn yẹn náà mọ̀ ẹ̀yin kọ́ lẹ́sẹ̀sẹ̀ sọ wọ́n mọ̀ náà ká tó bí yín ká tó bí èmi ká tó bí àwọn tó bí wa ni wọ́n ti fi àdúrà tẹ̀ lọ́rin tó ní gbogbo ayé sì ti mọ̀ pé Ìlọrin ìlú àgbà wọ́n dẹ̀ gbà àwọn ìgbà tẹ̀ ti ń yẹ̀yẹ́ mi wọn ló jẹ́ káwọn náà ta ko wá pé Ìlọrin tẹ̀ mọ́lẹ́ náà kọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yóò le náà wípé ọmọ kan pààyàn wọ́n mọ̀ wípé òun ló yẹ lérí ibú àmọ́ ńgbà tó jásí pé wọ́n ń wá ṣìṣe wa tẹ́lẹ̀ gbà tá a sọ pé àwọn aládájú òun ló jẹ́ ká mọ̀ ẹ̀ kó le lẹ́yìn ìgbà náà sí nǹkan mi ò tó ti ṣẹlẹ̀ ní ó ti ṣẹlẹ̀ náà. Alhamdulillah wọ́n ní fọlọ́wọ́n bá Allah kí aláwọn kó dákun kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ kí àti kẹ fún Ànábì sallallahu alaihi wasallam. So ọ̀rọ̀ ọmọ Al-Wahidi ìgbẹ́ni tó bá gbọ́rọ̀ yìí ìfẹ́ àjùlọ tó bá jẹ́ ọmọ lọ́rin ọ̀rọ̀ gidi ló ń sọ àfi tó bá jẹ́ ọmọ lọ́rin tó jẹ́ mọ́nsif tó jẹ́ ọmọ lọ́rin tó ń ṣe tó máa ń ṣe mímọ́ tó máa ń ṣe òdodo tó sì ń ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam. So aláwọn kan náà mọ̀ pé Ìlọrin ló dáa jù sẹ́mi kí wáyé kó sọ pé àwọn kan náà mọ̀ pé Ìlọrin ni àgbà nínú ẹ̀sìn ló ọkọ̀ lẹ̀sìn tí ọkọ̀ ṣàn tán àníjiyàn kò sí àmọ́ye àwọn tẹ́ pé Ànábì ní faruba hamil fikihi laysa bifaqih faruba hamil fikihi ila man huwa afqahu minhu. So mélòó ẹni tẹ́ pé òun ló gbé fíkìú dání ṣùgbọ́n tí ó bá kọ́ lèmi ní fíkìú ẹni yẹn yóò padà di àgbà fíkìú tí ó wà gbọ́ fíkìú yẹn jò òun lọ. So tó bá yẹ pé àgbà ẹ̀sìn rẹ̀ lẹ́sìn ti wá pẹ̀lú àdìsí Ànábì yẹn gan kò tútù mọ̀ sọ́dọ̀ yín ní ìmọ̀ ẹ̀sìn ní àgbéyé rẹ̀ ní ó ṣẹ́kù sí. Ṣùgbọ́n àníjiyàn pé lóòótọ́ ni wọ́n ní kí ló kà fáwọn Haúsá yìí Alimi ó gbé Islam wọ Ìlọrin Sókótó dé kó ṣàn wá àníjiyàn kò sí nǹkan tó fẹ́ jiyàn sí fún yẹn. Ànábì sallam nígbà tí ó sọ fáwọn sábà pé al-iman yamaniya iman ti Yemen kò ṣe àwọn sábà lè mọ̀ pé ọ̀dọ̀ wa ní iman ti bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe lọ Ànábì ṣe nígbà tí nínú hadith kan tí mo rí nínú Zadul Ma'ad ti ṣe àbáyé nǹkan yìí mọ̀ nígbà tí sàbí kan wá ní Ànábì àwa ń kọ́ Ànábì wa sọ ẹlẹ́kẹ̀ẹ́ ni pé àtẹ̀rẹ̀ yín náà lẹ́yìn tí sọ pé Yemen ní ká wà lọ ní ẹ̀mẹ́ta. So Ọlọ́run fi ṣìyàn Ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn ṣùgbọ́n àníjiyàn pé tó tó sọ ní pé Ìlọrin ní ìpínlẹ̀ pé Islam ti ṣàn wá àníjiyàn àwọn àbá alágbàjì àwọn àbá ní Ìbàdàn bí alámúnigun náà ń pa àwọn ọlọ́kọ́ irú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìsọkúsọ ní kó sọ pé àwọn làwọn dáa jù ọ̀rọ̀ sọkúsọ dẹ̀ ni ẹ dáa jù bí ti báwo tó bá yẹ pé nítorí gbàdéwò náà ni pé ẹ̀yin lẹ dáa jù nítorí pé ọ̀dọ̀ yín Islam ti ṣàn wá náà á sọ pé ò ní sọ pé lẹ dáa jù gbólóhùn lẹ dáa jù yẹn kò nílò ó tẹ̀ jẹ́ yín lẹ dáa jù gan Ọlọ́run ní wala tuzakku anfusakum ẹ má ṣe máa fọra yín mọ́ huwa a'lamu biman ittaqa òun ló mẹ́ni tó páyà òun ká tó ń ṣe máa sọ ẹ̀yin kọ́ lẹ dáa jù náà Islam ṣe kókó dọ́dọ̀ yín wá tún ṣe lẹ dáa jù ni ẹ̀yin tí Islam kọ́kọ́ dọ́dọ̀ yín ṣọ́ yín lẹ̀ ká ti máa bá a burú ọ̀rọ̀ kan tí mo ti fẹ́ sọ nígbà kí n play video ọmọ yẹn nìyẹn ọ̀rọ̀ yẹn náà wá jáde nínú fídíò yìí pé nígbà tí ẹ̀gbìn aburú wa àwọn tó ti ń dẹ̀yìn ti pẹ́ gbàtà nǹkan tí wọ́n á rí pé nǹkan tí ò dá ṣẹlẹ̀ ọwọ́ tí wọ́n àkọ́tọ́ máa fi dẹ̀yìn ìyẹn ò tiẹ̀ kàn wá ṣùgbọ́n àwọn tó sọ lẹ́yìn ẹ̀ ni pé tọ́lá wọ̀ wọ́n àkọ́tọ́ fi dẹ̀ wọ́n tẹ̀sán òkò àmọ́ kẹ́yìn kan lè dájú kò kàn wá tẹ́lẹ̀ àmì aburú tá a rí náà tó náà wá sọ wípé ní lẹ́yìn tọmọ yìí ṣàbúrò tí ìṣẹ̀lẹ̀ ni ọ̀rọ̀ tó sọ yẹn gangan mo ti fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí torí pé mo rí fídíò ẹ̀ so ẹ máa sọ pé títí kọ́ ọmọ yẹn ṣẹlẹ̀ torí mo ṣe fídíò kan náà ní tí post fídíò yẹn pé ní ọfẹ́ fáyé fi tọmọ yìí bójú bí ẹni pé aburú yìí ò ti máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bí ẹni kọ́mọ yẹn ló kọ́ má burú yẹn wá ṣé kò ń ṣọ̀dọ̀ àwọn kan lọ́mọ yẹn ti kọ́ kínní ni ṣe á fẹ́ fi tọmọ yẹn bójú pé Ìlọrin kí ń pààyàn ẹ má bàa lọrin jẹ́ o àgbọ̀ ṣùgbọ́n ní tó dájú ni pé ní Ìlọrin ti ń pààyàn tipẹ́ ṣóṣẹ̀ ń ṣẹlẹ̀ ni kọ́ ọkọ̀ jẹ́yàn kan tó jẹ́yàn ibo lọ ti wá Ìlọrin kọ́ ni so in tó gbé dání nìyẹn tó náà ló jẹ́ kọ́ máa ṣe kí ni kọ́ máa sọ lẹ́nu so n tọ́mọ yìí sọ pé ó ti ń ṣẹlẹ̀ ti pẹ́ lẹ́yìn ẹ̀rú ti ṣẹlẹ̀ lẹ́yìn tọ́mọ yìí àwọn ọmọ ẹ̀wọ̀n tọ́dún ti ń wá mísìn tọ́dún ti post tọ́dún ti ń wá so àwọn sọmọ yẹn nìkan ni pé kọ́ mú àwọn ọ̀rọ̀ àwọn tó ti ọ̀dọ̀ àwọn kan náà lòun náà ti gbà ìmọ̀ yẹn so báwo ló ṣe pẹ́yìn lẹ́ dájú àbí inú yín kọ́ ni màá play video yẹn láìpẹ́ yìí sìn
tó ń sọ pé kọ́ lọ́ máa sàṣà àwọn mínísítà tó bá ya wèrè wọn á gbé wọn wá wọn wá fún lésì ó tún wá jáde pé ọ̀rọ̀ tóun sọ ní wá sí tóun ṣe ń lọrin tóun sọ báyìí báyìí àwa ní so wọn mẹ́ta fà bá jáde tó wọn níṣẹ́ lọ́wọ́ tí tó ń jẹ̀yà kọ́ fẹ́ obìnrin tó níṣẹ́ lọ́wọ́ tó ṣe kí ni tó àwọn mínísítà so kí òun sọ pé òun sọ bẹ́ẹ̀ so ẹ̀ sì rí pé eléyìí tó ń sọkúsọ tó dá máa ń fẹ́ fi ta burú tó ń ṣe lẹ́yìn yẹn wọ́n fi máa ń fẹ́ gbé síta bí ẹni pé kò sí nǹkan tó burú mbẹ̀ ayé ìgbà kan náà máa ń fi ń pamọ́ gẹ́gẹ́ bí àwọn aṣẹ́wó náà ṣe máa ń gbọ́ stansi náà pé kọ́ fún àwọn ní àyíká àwọn freedom àwọn kìnnì kan tó pé wọ́n rí sí ayé ìgbà kan náà yẹn wọ́n yọ ṣe aburú nísìnyí wọ́n á tún gbé síta ni so ìwé náà làwọn afáyẹ náà fi máa ṣe so ṣé irú eléyìí tó sọ kọ́ máa sàsáwọn èèyàn kan tó dẹ̀ tún dúró lórí ẹ̀ ṣé irú ẹ̀ ni ò ní ṣoògùn kò ní ṣoògùn ògùn kọ́ pààyàn ògùn kọ́ sàṣìyàn kọ́ yàrá wèrè kọ́ pààyàn kọ́ ṣoògùn owó sáwọn ọmọ kan máa ń ṣe tọ́wọ́ tí wọ́n bá bu mọ̀ káwọn tẹ̀ kẹ́ lọ bí gangan nìyẹn mọ́ ọmọ kan sìn ọkàn ti wá balẹ̀ pé ó ti tán síbẹ̀ then play video yẹn. Àwọn olówó àtàwọn mínísítà táwọn náà fọmọ fàáfà táwa ní kí wọ́n ṣàṣì wọn tó wá ní ìsọkúsọ ní sọ kí ni ìsọkúsọ wọ́n bá jẹ́ tí ò dá ní Ànábì Sùlẹ́mánà ó ṣe ṣàṣì Bílíkísù ẹ wá ní ìsọkúsọ ẹ wá ń gbẹ tí ẹ gbẹ kiri ẹni tí tọ́jú ẹni nígbà ẹ tí rí kẹgbẹ́ kí bẹ̀ mo ti sọ yẹn mo rí kẹgbẹ́ kí bẹ̀ àwa náà sì sọ fún wọn pé sirta káfíra o sirt káfíra ná o lè gbọ́ lárúbáwá mi yé mo dàrú fún wọn ni so ó di kèfèrí nù so ó di kèfèrí nìyẹn ó ti sọ yẹn náà ó ti di kèfèrí náà. tẹ́yìn náà bá wò so ẹ rí i pé ọ̀rọ̀ tí àfáàyè ń súgbó gbogbo ní tí ọ̀rọ̀ àfáàyè ń dáyé lórí òun náà nípa pé káwọn àfáà kọ́lé lówó so kọ́lé lówó lórí jẹ́ pé ní wọn wá ní iṣẹ́ tó fi rówó ju kọ́ṣà máa sà sí àwọn olówó lọ báyìí pé tóun náà mọ̀ ṣe ni so òun náà lẹ́yìn kóhun tóun náà fẹ́ kọ́ àwọn ọmọ lẹ́yìn náà nìyẹn ẹ̀yìn mọ̀ rí kí ó tó dóhun lọ́rọ̀ yẹn ni pé kí n farabalẹ̀ àní ẹ máa sàṣà àwọn mínísítà tó bá ya wèrè wọ́n gbìn wá so ẹ kọ̀tẹ̀ máa rò káwọn kọ̀tẹ̀ máa ń sọ̀rọ̀ tẹ́ bá sí gómìnà fẹ́ sọ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ ń dákẹ́ so tẹ́ padà máa wí ìwé tí mufti lọ́yìn náà fi máa padà wá wà wí lórí ẹ̀ níta àwọn sọ ni pé sàlábì sàlám ó ti kìlọ̀ ṣé kò ti kìlọ̀ fún yín kẹ́yìn máa sọ tẹ́gbẹ́ tẹ́ bá sọ tán àbí kẹ́yìn máa ṣe tẹ́gbẹ́ tẹ́ bá ṣe tán ẹ padà máa wà wí lórí ẹ̀ sàlábì ó ti kìlọ̀ fún yín kẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ so ní ọ̀dọ̀ yẹn sí pé ní ntẹ gbé lọ́wọ́ nǹkan burúkú náà ni òun náà rẹ̀ pé ní òun náà ní padà òun náà ní máa jáde níbi ọ̀rọ̀ yín so nísìn ntú ọ̀rọ̀ ìdáyé lórí náà ni pé káwọn àfáà kọ́ lè bá a lówó so káwọn àfáà kọ́ lè bá a lówó tó ń lò náà ló fi sọ yìí pé ní fífi sọ bẹ̀rẹ̀ yìí pé ní ẹ̀ṣẹ̀ wa kéwú jìyà ni so àwa fẹ́ sọ yìí pé ní ṣé kórè bá ká lè bá a lówó la fi ń kéwú another topic ọ̀rọ̀ tó pàtàkì míì wá nìyẹn ṣàmá ń kéwú tó ká lè bá a lówó tí ẹ bá kéwù tó kéde bá lówó wàláhì inú náà níwọ̀ gbogbo ẹni tó bá kéwù pẹ̀lú àníyàn pé kódà kó má padà wá ní owó yẹn ṣùgbọ́n àníyàn pé kó lè bá lówó ló fi kéwù inú náà níwọ̀ so torí pé ìdí ta fi ń kéwù òun náà ni pé ká lè fi mọ Ọlọ́run bá sìn ká lè fi mọ Ọlọ́run bá sìn ká lè fi kọ́ àwọn èèyàn lẹ́sìn tó fi jẹ́ sí pé náà Ànábì sallallahu alaihi wasallam tó mú kéwù yìí wá kò lówó ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà rẹ̀ tí wọ́n gba kéwì lọ́dọ̀ ẹ̀ tó wá pín fáwọn ọmọ kéwì tiwọn náà táwọn náà fi pín fáwọn ọmọ kéwì tiwọn táwọn náà fi pín fáwọn ọmọ kéwì tiwọn tó fi dórí àdáwà lẹ́nì
bó ṣe pé ìgbà tí wọ́n fi lọ́dọ̀ ti wá ìdàkúdàpọ̀ ó ti wọnú rẹ̀ látọ̀dọ̀ ṣètọ́n. So ó gbọ́ wọn lówó so tó wáyé pé ṣe kálíbà ló láfi kí ó kò yẹ kó sẹ́ńtẹ́ kó lówó tó ànábì àtàwọn sábẹ́rẹ̀ àtàwọn tábìyìn àtàwọn mọ̀ mẹ́rin torí pé ìmọ̀ àwòrán náà ni mo ti bẹ̀rẹ̀. So a máa ń kéwú torí kálíbà mọ́ lọ́hún sìn ni. So tó bá fẹ́ lówó ọ̀wà wà nǹkan míì tó ṣe kí ni tó ṣe láfi fún àfàlà ìbò lágbàjì nígbà tó ń sọ̀rọ̀ pé ní tí ànábì gan nígbà tó dà ànábì ni ò padà ṣiṣẹ́ mọ́ kó tó dà ànábì ló ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbà tó padà dà ànábì kò ṣiṣẹ́ mọ́. So ọ̀yẹ́ fi yẹn sọ̀rọ̀ pé àfa ò gbọdọ̀ ṣiṣẹ́ àbáfa ò lè ráyè ṣiṣẹ́ kí iṣẹ́ mìíràn náà lè gbé lọ́wọ́ yín tó fẹ́ tó àwọn ànábì tó fẹ́ tó àwọn sàbí ànábì sọ̀sọ̀lọ̀ ẹ fẹ́ bí tó àwọn sàbí ànábì tẹ́ pé wá ìbò jẹ́ sọ̀kalẹ̀ àwọn ni wọ́n ń ṣe kíni ló ń kọ́ kalẹ̀ ayé báyìí inú sùúrà báyìí ló wà ìdí tó sọ̀kalẹ̀ lánàá ní sùúrà báyìí ló máa bọ́ sí ìdí tó sọ̀kalẹ̀ ní ìjẹta kò ṣe ní sùúrà tó ń tàn ká lọ ní sùúrà míì nìtú ni wọ́n ti sùúrà kan máa sọ̀kalẹ̀ lọ́wọ́ Ọlọ́run sọ wáyé kalẹ̀ àwọn sàbí rò pé sùúrà tó ń sọ̀kalẹ̀ lọ́wọ́ yẹn ni ànábì ní ara sùúrà míì tún ti bẹ̀rẹ̀ tó wọn láti sọ wá mi kalẹ̀ ànábì tí eré tó sọ̀kalẹ̀ yìí òun ni nọ́mbà kíní kan ní sùúrà láì ilé tàn bá lọ tí wáyé mi bá ti sọ̀kalẹ̀ náà ànábì tó sọ̀kalẹ̀ yìí sùúrà míì tó ń bẹ̀rẹ̀ òun nọ́mbà kíní kan bẹ̀ mẹ́rin lọ́wọ́ sùúrà míì tó sọ̀kalẹ̀ wáyé mi tó sọ̀kalẹ̀ ànábì Ọlọ́run ti sọ fún ànábì pé sùúrà míì tó lélẹ̀ lọ́fíń hasórí lọ́fíń kọ́ ìsúnmọ́ rẹ̀ tí ń fi kọ́ hadith lẹ́ni lọ́fíń kọ́ tafsir lẹ́ni tí Abdullahi ibn Abbas fi di àbí tafsir tó fi kọ́ Mujahid tí Abdullahi ibn Mas'ud fi di àbí tafsir tó fi kọ́ Alqama tí ó gbé wọn bẹ́ẹ̀ lọ. So títorí owó ni so tí wàá yé yín lọ́rùn tá à ń sọ yìí á wà fún yín lẹ́rìí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ní man ta'allama ilman mimma yubtagha bihi wajhu Allah la yata'allamuhu illa li'ardi min ad-dunya lam yajid wahiyata al-janna. Ànábì ní tó bá kọ́ ìmọ̀ kan nínú ìmọ̀ tí ẹ pé ojú orí Ọlọ́run la fi ń wá ìyẹn ìmọ̀ ẹ̀sìn à ń kọ́ ìmọ̀ bá ṣe ń ka Kùránì ni ìmọ̀ hadith ni ìmọ̀ tafsir ni láti lè fi wájú orí Ọlọ́run láti lè fi mọ Ọlọ́run bá sìn tí òun ṣe ìmọ̀ pa fi ń wá ayé ìmọ̀ ta fi ń wá ojú orí Ọlọ́run tí ń ṣe ìmọ̀ ẹ̀sìn lam yata'allamuhu illa li'ardi min ad-dunya ìdí tó fi wá ń kọ́ kò ju pé kó lè bá àfi rí nǹkan kan lé ayé kò kọ́ bí kò ṣe torí kó lè bá àfi rí nǹkan kan lé ayé kò wọ́n lé kéwú àbí kó yẹ kó òun náà padà fẹ́ di olówó. Ànábì lam yajid wahiyata al-janna kò ní gbé wọn àlùjánnà débi tí wọ̀ bẹ̀ ṣé wàá tán yín àbí kò tán yín sọtẹ́ wọn sọ pé kéwú ẹ̀yìn wá kéwú jẹ̀yà ni. Al-Albani tó ṣe sahih àwọn àdìsí tẹ́ pé ìmọ̀ ló ṣì ń jẹ́ ní pé èèyàn ṣe rà dúró ìgbìyànjú báyìí fẹ́sìn táyà èèyàn fi mú ẹ̀sìn. Gbogbo àwọn tíra tí wọ́n kọ yìí wọn ní owó débi pé wọn ò lówó láti lè fi ra ìwé tí wọ́n fi kọ tíra wọ́n máa ń lọ sí factory tó ti ń tẹ newspaper àwọn òwe bàtọ́ bá lókù ìbẹ̀lẹ̀ tó ń ṣà lọ́ fi ń kọ àwọn òwe tó ń ṣàǹfààní fáwọn lé ní. ká máa sọ wọn àfáà mi bẹ́ẹ̀ ìyà gidi lọ́ fi kọ́ àwọn kò yẹ kí bí lọ́ fi lẹ́yìn tó ti kọ́ fi yà kéwú wọ́n tún wá fẹ́ lo kéwú yẹn fi ṣe àǹfààní fáwọn ìwúmọ̀ wọ́n tún fi yà tún lò wọ́n tún fi yà tún ṣe so gbogbo wọn náà tó fẹ́ ṣe ẹ̀sìn tó ní wàhálà ìpọ̀jù o lè ṣe wàhálà láti o lè ṣe wàhálà o lè fara da ìyà fún láti lè fi ṣe ẹ̀sìn so o tí rẹ̀ sì ń ṣe ẹ túmọ̀ sí pé irọ́ ló ń gbé dání òun ṣe tóbi tọ́ lọ́hùn èèyàn máa ń jẹ́ ìyà ṣe dáhà ṣe sin lọ́hùn ni àlìkí àwọn mọ̀lẹ́sán wà so àwọn àfáàgbà wọn wọ̀nyí àwọn ò ṣe mọ̀ pé torí owó ni àwọn ò ṣe mọ̀ pé wọ́n tẹ̀yìn bá káyìí tẹ̀yìn ṣe wọ́n ò tún ṣe wàhálà pé ká lè kọ́ ẹ̀kọ́ fẹ̀sìn wọ́n ò tún lọ ṣe wàhálà kí wọ́n lọ máa ṣa ìwé tí wọ́n lòkù ní press níyàwó níbi newspaper láti torí kó fẹ́ kọ́ àlèhùmọ̀ lẹ́ ó fẹ́ ṣàǹfààní fàlèhùmọ̀ tí ìmọ̀ tó ti wà lára tiẹ̀ tó kó fẹ́ ṣàǹfààní fàlèhùmọ̀ láti lè fi kọ́ ìwé tí ó ṣàǹfààní fàlèhùmọ̀ ìwé táwọn sọ kò ń ṣe ọ̀rọ̀ ìwé pélébé kan kò ń ṣe ọ̀rọ̀ ìwé 120 pages o à ń sọ̀rọ̀ volume by volume tẹ́gbẹ́ tá bá bí ojú ẹ̀ pọ̀ tá bá pa ojú ẹ̀ pọ̀ Oxford dictionary bíi 10 tá bá tò rí ara wọn tó bá ga ó lè má ga tó àwọn wéyìí ṣé silsilatu sahih àlàfẹ́sọ̀ àbí sahih al-jami àbí bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ Tabarani nìkan nìyẹn àtàṣùgbọ́n àwọn afáàtòkù sọtẹ́ fìmọ̀ pé òṣì àti ìrégbè àti ọ̀fọ̀ lọ́nà tẹ́yìn àfáàyè tẹ́ǹtọ̀ wàlá tí ò rújú ara tálákódà ń kó làwà sẹ́yìn náà ń gbọ́rọ̀ so àtẹ̀rẹ́pẹ́ àwọn ọmọ àwọn ní kọ́ máa sàṣà àwọn mínísítà tí kí wọ́n wá kí ó jìyà
so àwọn akéwú jìyà ṣé ẹ̀yin náà gbọ́rọ̀ ṣé tọba ti kéwú ní tó kan náà ni pé ká di threat sílùú ká di nuisance sílùú ká máa sàsáwọn ọmọ ọlọ́mọ àkọ́kọ́ nìyẹn ẹ̀tìyẹn nílí ẹ̀kejì ni pé kéwú ta láǹké náà tóun náà sọ yóò fi hàn pé irú kéwú tóun ké irú kéwú tí òun ké yóò ti fi hàn níbi ọ̀rọ̀ tó sọ yìí torí pé yín táwa mọ̀ sí òun kakọ́ ìmọ̀ àṣẹrẹ̀ ìmọ̀ ẹ̀sìn so òun náà ní kíni kakọ́ Kùránì kakọ́ hadith ànábì kakọ́ ìtàn ànábì ìtàn sàbí rẹ̀ kakọ́ fíkíù kakọ́ tẹ̀fsíìrù gbogbo ní oyin ká wá sàṣìyàn ibo ni ibo ló ti ń kọ pé tọ́pìkì ká sàṣìyàn ibo ló wà nù ìmọ̀ ẹ̀sìn tọ́pìkì bá ṣe ń lo orí èèyàn ibo ló wà nù ìmọ̀ ẹ̀sìn tọ́pìkì bá ṣe ń ṣògùn owó ibo ló wà nù ìmọ̀ ẹ̀sìn so tó bá yẹ pé èèyàn ní kéwú so táàfin mọ irú kéwú tóun ń sọ pé kéwú táwọn lọ kéwú lẹ́nìyẹn ló fi jẹ́ sí pé ní a máa ń sọ títí yẹn máa sì máa fi yẹn ṣẹkẹ́lẹ́ kẹta wípé ní àyìmọ̀kan náà ní gbogbo tán ló wà ní agbárí wọn yìí òun náà lẹ́yìn kí máa sọ̀rọ̀ àyìmọ̀kan jáde torí tí wọn bá ń jẹ onímọ̀ ni kò ní máa sọ pé ẹ tẹ̀lé wàá kéwú jìyà kẹ́ máa sáwọn mínísítà ibo ni sísà sí ń bẹ nínú ogun ibo la inú ìtàn náà bí wo lè kà títí tẹ́wájú àkànnàbí tẹ́wá kápá nàbí sàfẹ́ nìkan rí wọn máa ń sàṣà nàbí ni èyí tọ́lọ́ bá sì fẹ́ mú èyí tó bá sì fẹ́ kò ní mú èyí tó mú náà fi kọ́ alẹ́ kọ̀ọ̀kan lè fi mọ pé tó bá sàṣì wa ìogun rẹ̀ rẹ̀ kó lọ àwọn oúnjẹ méjèèjì so tẹ́ fi mọ̀ káwọn afá ìyá fi mọ̀ pé ogun làwọn lè lọ kọ́ kò ń ṣàkóso ṣèmọ̀ ẹ̀sìn so ìsọkúsọ báwọn ṣe máa ń sọ bálabàla nìyẹn so ẹ̀yin tẹ́ fi mọ̀ kẹ́ láti fura tẹ́ bá ti ń rí èèyàn tó ń ya wèrè ní fámìlì yín ẹ̀yin olówó ẹ máa mọ̀dọ̀ àwọn tẹ́ máa lọ kẹ́ ẹ máa wulẹ̀ ẹ nídìí kẹ́ máa wẹ́ pé ẹjọ́ ẹ ti ẹ̀rí lélẹ̀ evidence tó ti wà kalẹ̀ lélẹ̀ evidence tó ti wà kalẹ̀ ní in advance evidence lélẹ̀ wípé jẹ́ tọmọ kan bá ti ń ya wèrè nínú àwọn fámìlì olówó àbí tọmọ kan tó ti ń ṣe gángan nínú fámìlì àwọn ní olóṣèlú àwọn àfáì àwọn oníkẹlẹ máa gbé àbí kí ló tún kù tá fẹ́ wá ọlọ́run kó dáa kó láwà táàfin mọ̀ nìyẹn o ta ló ń bàlú jẹ́ ta ló ń dà lóru ẹ ti pé àwọn ní sufi àtàwọn oníjàlábí sufi àti jàlábí ni o so ọlọ́run fẹ́ tú di wọn síta fúnra rẹ̀ ni ìwé ẹlẹ́ni náà ló fà á lórí sí pé gbọ́rọ̀ ìwú ilé ìfín ṣẹlẹ̀ ẹ wá fẹ́ sáré bọ́ síta fi máa tún ẹ fẹ́ sọ aburú jàlábí tó ń ṣe ẹ fẹ́ sọ di nǹkan gidi sọ ọlọ́run wa dojú tì wọ́n wá ń lọ wá ń dààmú wá ń dààmú dàbò nígbà tí tọmọ yìí ṣẹlẹ̀ tó ti jẹ́ sí pé ní tọmọ ìgan kọ́ ni aláwọ̀kọ́ so tàwọn wípù yìí náà làwọn ọ̀gá ń bẹ̀ ibi díẹ̀ lẹ́gbẹ́ yẹn máa dúró aburú mi tán ṣe kẹ́lá kó dáhùn kó ṣàánú ẹ̀bẹ́ ìgbọ́ lẹ́nu olódò anabi Sulaiman sá sí yíwa lè kíṣu gbogbo ló ti rí ròdò mọ̀dàn táwọn yíwá tó ń kà ní tíra àwọn ẹ̀wùdí tó ń kà gbogbo ló ti yíwá mọ̀dàn anabi wà láwọn wípù yóò wà pọ̀ ọjọ́ ìbílẹ̀ àlèkè ọmọ ó gbọ́ ọ̀ràn tẹ́ ń da kún ọ̀ràn yín ó tó wá lọ rojọ́ bí wrong accusation tó gbé sọ pamọ́ anabi Sulaiman kó sàṣì balẹ̀ kíṣu wọ́n sì lọ rojọ́ yẹn náà wájú ọlọ́ tí anabi Sulaiman yóò ọlọ́run ìwọ́ tó pamọ́ mi rèé o anabi Sulaiman wọ́n sàṣì balẹ̀ kíṣu ṣé tó wà nù kàn án nìyẹn ṣé tó lọ́n sọ nù kàn án nìyẹn ṣé tó wà ní tẹ̀síìrù nìyẹn tẹ̀síìrù bú o lẹ́ ń kà gan-an bàtà anabi Sulaiman kọ́ àrùn tó ń rán ọlọ́pẹ́ ẹgbà Islam tó ní tó sọ fáwọn ọjọ́ rẹ̀ pé ayọ́ alimọ́láwò ní oríkà ilé kitabun karim wọ́n máa ti su ìwé alápọ̀nlé kan wọ́n máa ti sọ̀kalẹ̀ fún mi wọ́n máa ti jù sí mi nígbàtí ẹyẹ húdíhúdí tí anabi Sulaiman ní kó lọ fún lẹ́tà bá anabi Sulaiman ní kóhun gba Islam kóhun sì wá bá òun ní mùsùlùmí tó ń ní ẹ̀ṣí káwọn kí làwọn táwọn ṣe àwọn ẹni ọwọ́ ẹ lọ́rọ́ wà mẹ́tọ́ ayé ká jà ní àwa lè jà ìrànlẹ́kí tó sì gbọ̀n ó wò pé àwọn táwọn sọ yìí àwọn òrùkọ lè bá wọn jà ó tó bá mú wọn jẹyìn òun ni kánà sọ náà wá sọ ẹni tó kéé kó lè bá mọ̀ pé Ọlọ́run jó òun lọ ta ló lè bá mi gbága rẹ wá nígbà tí wọ́n sì pé nípa rẹ̀ ni pé kí ìkànnì àwọn ìjọmọ́ rẹ̀ náà àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó lọ́run ní kó bá ṣe kíni kó bá gbé àga rẹ̀ wá tí òun ṣe ìmọ̀fátíà àrọ́tẹ̀yìn máa ń ka ìwé kìtàbí ìmọ̀fátíà ìkọ̀sọ̀kúsọ ẹlẹ́wọ̀ tẹ̀fsíìrì kódà tẹ̀fsíìrì àwọn afáàsọ débi pé tẹ̀fsíìrì yẹn gan tẹ̀wá lọ ka àwọn tẹ̀fsíìrì mi aláwọ̀ afáàtọ̀ sọ pé kódà màlẹ́kà lẹ́ni ẹ̀ tẹ́ǹsì sọkúsọ ìmọ̀ fatia àná yóò lòdò ẹ̀yàn níbi díẹ̀ ẹ̀kọ́ jágbá ni so nígbà tó rí pàgà àwọn òsì ń bẹ̀ tó dẹ̀ mọ̀ pé ẹnìkan ní kóhun bí asúlámù òun sì ń gbàwé òun ò rí ìránṣẹ́ kankan pé ọ̀rọ̀ yàn wà bóun
irú èèyàn rẹ̀ kò ní í ṣe kíni kò ní dìde ńlẹ̀ pé ọ̀dà pé eléyìí ju òun lọ kó tó di púpà tó ṣẹ̀ wá dé ṣé anabi sàlámù fún àníyàn kún fẹ́fẹ́ ṣé lórí ló fi pé wà àbúkó gbà sàlámù tó ń sọ pé sàṣẹ anabi sàṣẹ bàdìkísì ó fẹ́ ṣèbí ní kó àgbà sàlámù ní nígbà tó ń rí pé tó débẹ̀ tó tánìyà òdòkó lè sọ̀rọ̀ nígbà tó ń tó fẹ́ wọnú àga inú ẹ̀ wọnú pálásì anabi Ibrahim ó bẹ̀ sí ká sókè ó rò pé omi ni wà ń bẹ anabi sọ̀rọ̀ hùn mọ́rọ̀dún bíi kọ̀wárí rẹ̀ ni ẹ̀wọ̀n yìí sì tẹ́ pé àwọn táyì táwọn náà máa ṣe táwọn ṣe nísìn tẹ́ pé tó bá wọ̀ bẹ̀ ọ̀rọ̀ rò pé bí wọ́n ti ṣe bíi gíráàsì ọ̀rọ̀ pé inú igbó ló wà ní àbíkọ́ ṣe mí bíi omi ọ̀rọ̀ pé inú omi ló wà ọ̀fìn mọ́kẹ́yẹ́ sókè àwọn tó mọ táwọn sọ ọmọ láwọn àwọn modern kí n tán ọyàn ṣe ń sìn so kalẹ̀ mọ̀ pé ti wà technology ti wà sí pẹ́ nígbà tó rí ó ní ọlọ́run ọba Islam tó náà sí àmì ti ṣàbòsí fúnra mi o tí wọ́n lọ́ ń sin òun mo ti gbà Islam pẹ̀lú Sulaiman so ṣé ìwé ẹni bẹ́ẹ̀ kí ló kù kánà Sulaiman wọn yọ̀ǹda rẹ̀ kánà Sulaiman wọn fi sọ́dọ̀ kó lè bá máa tọ́sọ́nà lọ kó lè máa rí tọ́sọ́nà náà ní tó dáná ní kò fẹ́ pẹ̀lú pé ìmọ̀ àtọ̀dọ̀ ọlọ́run wa tẹ́lẹ̀ kí n tí ó padà ṣẹlẹ̀ ni ibi wà ní sàṣẹ́ra láti wà mí àdìsí wo ló wà ní gbogbo kàṣàṣẹ́ra tẹ̀fsíìrù wo ni tẹ̀yàn á sọ kó sọ nígbà tẹ́ bá lẹ́rìí àní aburú ògùn ń bẹ lọ́wọ́ yín so anabi Sulaiman wa sàṣì àwọn ọ̀rọ̀ òfò tó máa sọ nìyẹn bí kí mi sọ pé anabi náà sàṣì jẹ anabi náà jóṣẹ́ anabi náà ṣe ọ̀dàn ọ̀dàn tẹ́yìn sọ ibùdó ọ̀dàn ọ̀dàn tẹ́yìn sọ yẹn ọlọ́run kò dáhùn kó láwa kó lẹ́yìn náà kó ti la ojú yín kó dẹ̀ la àwọn ènìyàn níbi aburú yín kó tó pẹ́ ìwé náà níbi sọ pé iná bẹ̀yìn ìgbà ẹ̀rọ àwọn olùmọ̀ tẹ́ pé àfa àlẹ́pẹ̀ àwọn alábùwábì náà àwọn olùpẹ̀pẹ̀ ẹ jẹ́ pé etí iná ni wọ́n dúró sí mọ̀nà àtàwọn tó bá ti gbọ́n tán sọ tó ń tẹ̀lé wọn kọ̀dà fúnfún àwọn máa jù wọn nù náà ni so ẹbí ọlọ́run pé kọ́lọ́run yẹ kó la àwọn ènìyàn náà kí tí ojú wọn ètè là kọ́ ètè gbé òótọ́ kó tó pẹ́. Assalamu alaikum.